Ẹ̀yin tí wà lórí ìkànnì Olóyin Ọgbọ́n TV, ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dé láṣẹ Elédùmarè. Lágbára ọba mi òkè, Elédùmarè yóò jẹ́ kó ní kó sàn wá. Ní gbogbo tẹ́ ti ní àǹfààní àti máa wò wá, ọ̀sán láwà ní, òwúrọ̀ láwà ní, ọwọ́ àṣálẹ́ ní, ọwọ́ ìyálẹ̀ta ní, gbogbo ìgbàkígbà tá a bá wà, àsìkò yẹn á dára fún wa láṣẹ Elédùmarè. Ilẹ̀ Yorùbá ò sì ní bàjẹ́, orílẹ̀-èdè Nàìjíríà yìí níwọ̀n ìgbà táwa ń bẹ̀ yìí kò ní dàrú, kò ní nira mọ́ wa lágbára ṣe Èdùmàrè. Èmi tí tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi, Òyìnlẹ́kọ̀ọ́ lórúkọ bàbá mi. Olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ará akíní mímọ̀ jó méjọ mẹ́rin nísìnyí. Ẹ̀kọ́ kì í sì nìyàn. Ẹ tún wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan, ẹ tún jẹ́ àjọjẹ̀ gbádùn àwọn ìròyìn lọ́tún àti lósì tá a ti ná gbàrà, tá a ti ná gbòòrò, tá a ti mú wá fún yín ní àárín ọ̀sẹ̀ tá a wà yìí sí ọ̀sẹ̀ tó kọjá. Ó ṣe ni ní kàyéfì, ọba ńlá méjì kan nílẹ̀ Yorùbá wọ́n mà tún papòdà. Ẹ jẹ́ á padà sí ìṣẹ̀ṣe o. Èmi ò sọ wípé ìpapòdà àwọn ọba yìí kì í ṣàtọwọ́ Elédùmarè, àtọwọ́ Elédùmarè torí gbogbo àwọn lọ́balọ́ba yìí ni wọ́n dàgbà. Ṣùgbọ́n kí ni máa fẹ́ wọ́pọ̀ jù lóní lemọ́lemọ́ báyìí láàrin àwọn lọ́balọ́ba. Ní ọjọ́ Ẹtì Friday tó kọjá kó tó di pé ọ̀sẹ̀ wá gbèrò yẹn jáde, ọjọ́ Sátidé àbámẹ́ta kó tó dé wípé ó bẹ̀rẹ̀ sí ní tàn jáde lọ́sẹ̀ yìí. Ní ìpínlẹ̀ Èkìtì, ìlú kan ń bẹ tí wọ́n pè ní Arámọkọ Èkìtì. Kábíyèsí alára ti Arámọkọ Èkìtì, ọba Olú Adégòkè Adéjẹmí, wọ́n jáde láyé lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá lẹ́nu ọdún méjìléní ọgọ́rin 82 years ní kábíyèsí jáde láyé. Ṣé wá ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba àgbààgbà eléyìí tí ilẹ̀ Yorùbá ń pàdánù, ó ń dẹ́rù ba àwa tá a jọmọ Yorùbá, nítorí wípé àwa tí a jọmọ Yorùbá tòótọ́, púpọ̀ nínú wa ò láǹfààní sí àpèrè. Ká tó ṣẹ́jú pẹ́, ẹni tí ó gorí àpèrè yìí wá, wọ́n lọ pè wá láti ìlú èbó ni. Ẹjọ́ ọba wo ni wọ́n jẹ? Ẹjá mu látọdún 2010 sásìkò tá a wà yìí, tí kì í ṣe pé wọ́n lọ pè wá láti ìlú èbó. Ìyẹn ló ń ba èmi lẹ́rù wípé àwọn bàbá wa tí wọ́n mọ bí ètò ṣe ń tò bọ̀ yìí ni wọ́n ti ń kẹsẹ̀ járí kù nínú ayé o. Àwọn tó sì ń gorí àpèrè yìí, díẹ̀ lára wọn ni wọ́n mọjúṣe wọn yìí o. Láàárín ọ̀sẹ̀ tá a wà yìí náà ni ọba kan ní ilẹ̀ Ìjẹ̀bú, ọba Orúgbogbo ti ṣe tìlú Ìjẹ̀bú Ìmọ̀rù, Ìjẹ̀bú Ìmọ̀rù ni ò kàn mọ́ bá ṣe pè é, mọ̀ pé oríṣiríṣi Ìjẹ̀bú la ní ìpínlẹ̀ Ògùn. Ọba Munirudeen Adépọ̀sí Ìbáṣọ̀run, àwọn náà jáde láyé. Ṣé ẹ rí ohun tó jẹ́ kí n sọ̀rọ̀ nípa ẹ̀? Òun ni bí gómìnà ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe ṣàpèjúwe this past kábíyèsí ọba Ìbáṣọ̀run Adépọ̀sí Orúgbogbo ti Ìjẹ̀bú Ìmọ̀rù. Wọ́n ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí atọ́nà ìṣẹ̀ṣe, atọ́nà àṣà,
ẹni tó gbé àṣà lárugẹ, ọba tó gbé ìṣẹ̀ṣe lárugẹ, tí ò fẹ́ jẹ́ ó kú, tí ò fẹ́ jẹ́ ó wọmi. Nígbà tí gómìnà ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi lè sọrú eléyìí, wọ́n mọ Egypt governor ni wọ́n mọ gbogbo àwọn lọ́balọ́ba yẹn dáadáa o, because nígbà tí wọ́n bá fẹ́ gorí, tí wọ́n fẹ́ dìbò, àwọn tí wọ́n fẹ́ díje dupò, wọ́n mọ gbogbo àwọn lọ́balọ́ba tó jẹ́ gbòógì tí wọ́n máa lọ sọ́dọ̀ wọn. Tí wọ́n bá wọ inú ipò tán, wọ́n mọ gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n máa lọ máa sábà táwọn náà máa ṣe tiwọn. Nígbà tí àwọn lọ́balọ́ba yìí tí wọ́n ti ń kẹsẹ̀ járí, tí wọ́n ti ń wàjà, àwọn ọba tuntun tá a máa jẹ nílẹ̀ Yorùbá, báwo ni, ibo ni kí àwọn ọmọ Yorùbá kí wọ́n fojú sí? Nítorí wípé àwọn ọba tuntun tá à ń jẹ of recent, díẹ̀ lára wọn, òun ló fà á tó jẹ́ wípé ìṣẹ̀ṣe wa ó ti ń lọ o. Òun ló fà á tó jẹ́ wípé àṣà wa nílẹ̀ Yorùbá ó ti ń kẹsẹ̀ járí. Nígbà tí àwọn lọ́balọ́ba yìí tí wọ́n máa sign certificate wọn, custodian of culture ó ní wọ́n o, custodian of tradition ó ní wọ́n o. Ṣùgbọ́n ẹ̀sìn wọn tí wọ́n ti gbé wọnú jíjọba yìí, ó ti ń jẹ́ kí ìṣẹ̀ṣe ilẹ̀ wa kó máa dojúrú. Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, kò ń ṣe Ifá nìkan ṣo là ń sọ, kì í ṣe ìrúbọ nìkan là ń sọ, kì í ṣe bọ̀rìṣà nìkan ṣo là ń sọ. Ìṣẹ̀ṣe bẹ̀rẹ̀ láti orí èdè wa, àṣà wa. Ìṣẹ̀ṣe nǹkan tá à ń ṣe ló ń pè ní ìṣẹ̀ṣe. Nǹkan tá a wá ń ṣe nílẹ̀ wa, àti wọ́n jẹ́ kó dohun ìtàn, àti wọ́n ń gbé ti tọ̀dọ̀ àti tàwọn ẹlòmíì àti ń gbé lárugẹ. Ìyẹn lẹ̀rú ṣe ń bẹ̀ ní ẹ̀rọ ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá nation tá náà fẹ́, ẹ̀rù rẹ̀ ń bà mí. Àwọn lọ́balọ́ba yìí tí wọ́n ń lọ yìí náà, díẹ̀ lára wọn náà dá díẹ̀ lẹ̀ o. Tó dẹ̀ wá jẹ́ púpọ̀ lára wọn yìí, wọ́n pẹ́ lórí àpèrè, wọ́n sì fàgbà gorí àpèrè. Ilẹ̀ yìí ni wọ́n wà kó tó di pé wọ́n gorí àpèrè. Dípò sí yìí tó jẹ́ wípé Ifá òkè òkun ni Ifá ti ń lọ fàyàn wá. Ọfà àfàdẹ ní Ifá báyìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la mọ̀ tá ò gbọ́dọ̀ sọ. Gbogbo àwọn ọmọ kóòtù òjìrì ẹja jáde, gbogbo àwọn orí àpèrè, eléyìí tó ti ń ṣòfò tàbí eléyìí tó ti ṣòfò tẹ́lẹ̀ tàbí eléyìí tó jẹ́ wípé ọba ṣẹ̀ṣẹ̀ wàjà, ẹja bẹ̀rẹ̀ sí ní pariwo síta wípé kí wọ́n máa bi Ifá léèrè, kí ìjọba yé máa yan ọba fún wa mọ́. Tó bá sì jẹ́ wípé ìjọba kọ́ ló yan, kí àwọn afọbajẹ kí wọ́n má jẹ́ alátẹnujẹ mọ́. Most of these people that we are crowning as our king gẹ́gẹ́ bí àwọn ọba wa, wọ́n ti lọ sí western world, wọ́n ti lọ sílùú èbó káàkiri. Nǹkan tá à ń ṣe nílẹ̀ wa ó máa dàbí èèwọ̀ lójú wọn ni, ó máa dàbí ohun ìríra lójú wọn ni. Ẹni tó jẹ́ wípé ìlú tó ń wà, kí wọ́n wọ súùtù, kí wọ́n de táì pọ́npọ́npọ́n ni. Tí n bá wọṣọ yìí lójú ẹ̀, mo máa dàbí ará oko ni. So now we are not talking about wípé bóyá wọ́n rúbọ àbí wọn ò rúbọ, wọ́n ṣòòṣà, wọn ò ṣòòṣà. Nǹkan tá à ń pè ní ìṣẹ̀ṣe, nǹkan tá à ń ṣe gan, ó ti ń jábọ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba wa, àwọn lọ́balọ́ba tó sì jẹ́ ọba ìgbàlódé ni. Kábíyèsí ọba Awùjalẹ̀ tí wọ́n ṣaláìsí, tí wọ́n wàjà lọ́jọ́ kìíní àná, nítorí pé wọ́n jẹ́ àgbà, wọ́n fi ọmọdé joyè yẹn, wọ́n ti pẹ́ lórí àpèrè. Ohun tí wọ́n ṣe dání ọpọlọ rinlẹ̀, ṣùgbọ́n wọ́n mọ tí wọ́n ṣe, wọn ò jábọ́ ẹnu wọn títí wọ́n fi papòdà. Àwọn ọba míì wà tá a ti mọ̀ wọ́n, ohun tí ìwà ìjà wọn sì máa padà dálẹ̀, tá a ti ń wò, tá a ti mọ̀ lé nìyí. Tó jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe gan ní wòṣù dára wọn láàmú nígbà tọ́ba yẹn bá wàjà.
ó dìgbà tí àwọn ẹlẹ́sìn wọn tó bá gbé wọn kúrò láàfin làwọn oníṣẹ̀ṣe ó kúkú wá dé. That ààfin is not meant for Christian, it's not meant for Muslim, it's meant for àwọn oníṣẹ̀ṣe. Àgbàlá wọn ni. Bí mùsùlùmí bá dé àlejò ni, bí kìrìsìtẹ́nì bá dé àlejò, bí ẹlẹ́sìn kan míì bá dé àlejò ni. Tá a bá ní ṣọ́ọ̀ṣì ilẹ̀ tí ìmáàmù bá wọ ṣọ́ọ̀ṣì, ṣé ìmáàmù kì í ṣàlejò ní ṣọ́ọ̀ṣì? Tí a bá ní kí lorúkọ rẹ̀, tá a bá ní mọ́sálásí ńlẹ̀ tí pásítọ̀ tí wọ́n bá wọ mọ́sálásí, ṣé kì í ṣàlejò? Àlejò ni. Ó dá ẹ jẹ́ kí n rárá dé amọ́lé ńbẹ̀, ẹ jẹ́ sáré fún yín níròyìn yìí tó ṣe ní kàyéfì ní ìlú Ìjẹ̀bú yẹn náà. Bí a ṣe ń ṣe ìdárò kábíyèsí ti Ìjẹ̀bú Ìmòru eléyìí tí wọ́n wàjà ní ọba Adépọ̀sí Báṣọ̀run. Òun náà ní ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú o, níbi tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ká àwọn ọmọ kan, àwọn arákùnrin kan eléyìí tí ó ń lo márúwá fi ṣiṣẹ́, tó sì jẹ́ pé wọ́n bá agbárí èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n bá ní ọwọ́ rẹ̀, eléyìí tí àṣírí rẹ̀ tó sì fi tú síta. Eléyìí tí àṣírí rẹ̀ tó fi síta ló bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò tí wọ́n tún rọ́wọ́ tó àwọn méjì míì tí wọ́n sì jẹ́ mẹ́ta. Ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá yan CP Lanre ti sọ pé kí wọ́n gbé ọ̀rọ̀ wọn lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn tí wọ́n sì máa ṣe iṣẹ́ ìpàdé lórí rẹ̀. Ẹ jẹ́ ká sọ èròǹgbà wa lórí àwọn nǹkan yìí. Jẹ́rí, mo sì máa ń mú ètò kan wá fún yín nítorí wọ́n ṣe ìpàdé lórí àwọn mùsùlùmí dúró, àwọn kìrìsìtẹ́nì dúró, Ifá dúró. Wọ́n wá ṣèpàdé lórí ọ̀nà wo láàgbé máa gbà láti ṣe ètò ìsìnkú fún àwọn ọba. Wọ́n ṣe ìpàdé ní kòpẹ́kòpẹ́, kódà ọba wà ńbẹ̀, pásítọ̀ wà ńbẹ̀, ìmáàmù wà ńbẹ̀, àwọn onífá náà wà ńbẹ̀. Bí gbogbo ẹ̀ ṣe jẹ́ ìmọ̀ mú wá fún yín. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí fún ìpolówó ọjà. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. A rí wípé gbogbo ìbáyìí dídùn náà ni wọ́n ṣoṣo. Títí dìgbà támi àti yín fi pàdé, ìrí ayọ̀ àtàláfíà òun náà láfi pàdé láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.